Mo kọ́ fẹ́ sọ fún yín pé mo dàgbà nínú ilé pẹ̀lú àwọn òwe tó wà lẹ́yìn mi. Kì í ṣe pé bóyá àwọn òwe bàbá mi ni. Mo dẹ̀ fẹ́ sọ fún yín pé mo dàgbà láti mọ nǹkan kan tí mo fẹ́ fi hàn yín nínú ìwé tí àwọn òyìnbó ti sọ nípa ìran Yorùbá. Kẹ́jẹ́ wọn kọ́ fún yín ní introduction nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Ní ìgbà tí àwọn òyìnbó kọ́kọ́ dé ní 1472 tí wọ́n kọ́ fojú gan ní ìran tó ń jẹ́ Yorùbá, ó yà wọ́n lẹ́nu lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n bá ta ti ń ṣe ní ìgbà tó máa fi dé. Kì í ṣe pé àwọn náà dé tí wọ́n wá là wá lójú gẹ́gẹ́ bí mo ti ṣe máa ń sọ wípé àwa náà a ti lajú tiwájú tẹ̀yìn kó tó di pé àwọn òyìnbó dé. And ẹ̀rí ẹ̀kan ni mo fẹ́ fi hàn yín nínú àwọn òwe yìí, ṣùgbọ́n ẹ̀kan ni màá kọ́ eléyìí tí mo kọ́kọ́ rí tí mo kọ́kọ́ máa ń lò láti kékeré òun leléyìí. Wọ́n pè ní The New Universal Library and volume 14 òun náà ni eléyìí. Mo dẹ̀ fẹ́ sọ fún yín pé eléyìí wọ́n ṣe àtẹ̀jáde rẹ̀ ní ọdún 1967 ni wọ́n ṣe àtẹ̀jáde ìwé tó wà lọ́wọ́ mi yìí. Má bọ̀ jẹ́ kí n fi hàn wọ́n nǹkan tí mo fẹ́ fi hàn. Kò ń ṣe gbogbo nǹkan tó wà nínú ìwé náà ni mo fẹ́ kẹ́ rí, torí ọ̀tọ̀ ni nǹkan tí àwọn kan máa tún sọ pé mission ta fi ń ṣe fídíò yìí, ṣùgbọ́n mission tí mo fi ń ṣe ọ̀tọ̀ ni. Mo fẹ́ fi hàn yín bí Yorùbá ti ṣe ní agbára tó. Ẹ kọ́kọ́ wo nǹkan tí ẹ rí yìí, ṣé ti rí? Mo fẹ́ kẹ́ ka bí tí ẹ rí yẹn. Ẹ má gbàgbé pé ọdún 1967 ni wọ́n ṣe àtẹ̀jáde tó wà níbí. Ibi tí mo wá fẹ́ kẹ́ wò gangan òun ni eléyìí, ibi tó bẹ̀rẹ̀ láti ibi tó ti sọ pé the Europeans yìí, ṣé ti rí? Mo dàgbà mọ gbogbo àwọn nǹkan tí mo sọ fún yín ni, ṣé ti rí? Kẹ́ mo dẹ̀ yé sọ ìwé dádì mi làwọn náà kó fún mi ìgbà tó ń rí pé mo fẹ́ràn rẹ̀ láti kékeré kó tó di pé wọ́n kó fún mi. So ṣé ti rí nǹkan tí mo fẹ́ fi hàn yín? Ṣé ti rí? Ẹ kà láti ibi tó ti sọ pé the Europeans who first saw the Yoruba kingdom in the 15th century 1472 gangan ni yí ẹ̀yẹn. Ṣé ti rí bẹ́ẹ̀? Ẹ má jẹ́ n fi hàn yín ju bẹ́ẹ̀ lọ. Ṣé ti rí pé èèyàn ńlá pátápátá òun ni wá, òun nìyí. Ṣé ti rí? So mo kàn fi sáré ṣe àlàyé fún tẹ́ rò pé bóyá òyìnbó ló dé tó wá là wá lójú. Rárá, òyìnbó kọ́ ló dé tó là wá lójú. A ti lajú kó tó di pé òyìnbó dé, òun lẹ̀dẹ̀ ti rí nínú ìwé yìí. Ẹ ṣeun.